sọ pé tóbìnrin báwo? Ta ló sọ pé tóbìnrin báwo? Táwọn obìnrin lóyún sínú tá tún fẹsẹ̀ tẹ́lẹ̀. Ta ló sọ pé tóbìnrin báwo? Ta ló sọ pé tóbìnrin báwo? Tóbìnrin lóyún sínú tá tún fẹsẹ̀ tẹ́lẹ̀. Ta ló sọ pé tóbìnrin báwo? Ẹ̀yin tèmi, ẹ mà káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ ti ń gbọ́ mi lénìí o. Èní á dára fún gbogbo wa o. A dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe ń lọ o. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọlọ́jọ́ èní o tó mú gbogbo wa wà láyé ta wà láàyè lọ́jọ́ èní tí ọjọ́ èní tó tún ṣe ojú wa. A dẹ̀ tún dúpẹ́ náà wípé gbogbo bó ṣe ń lọ ní orílẹ̀-èdè wa Ọlọ́run Elédùmarè ó ń gba àkóso. A dẹ̀ gba àkóso náà á gbà á délẹ̀délẹ̀ o. Orúkọ mi ò yí padà, èmi olólùfẹ́ yín ni Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété, èmi èjìrẹ́ òrìlà kí ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọmọ tá a ṣe bí èmi elégìrẹ́ ámúra o. Èmi lọmọ ajọ́lagun òye ọmọ arìngbọ̀nrán mọ́ ìyàsílẹ̀ ọ̀nìkọ̀kọ̀ àfúlé àbárẹ̀ mi la o. mọ́mọ́dẹ̀ tún yàsílẹ̀ olówó orí mi o, ọmọ olóró abẹ́jẹ́ ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani lọ́nà òkè pa ní ìlàwẹ̀. Mo kí gbogbo yín o, ẹ ṣé o, adúpẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe fún mi o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, àtẹ̀yin tẹ́ máa ń bá mi share ètò wa, ètò lédè Èkìtì Yorùbá, àti gbogbo ẹ̀yin tẹ́ máa ń comment, mo máa ń gbádùn comment yín yẹn o. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Ọlọ́run á máa ṣe èyí tó dáa nínú iṣẹ́ yín o. Ní àrùn gbésọnù bí ò ṣe ibi ọmọ o. Mo dẹ̀ tún bẹ̀ ẹ̀yin tẹ́ ṣe kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́. Ẹ jọ̀wọ́ lórí ètò wa, ẹ máa bá wa comment, kẹ́dẹ̀ máa bá wa like o, kẹ́dẹ̀ máa bá wa share ẹ̀. Tẹ́ bá kẹ́dẹ̀ comment, tẹ́ bá wa share ẹ̀, kẹ́dẹ̀ tún subscribe fún wa. Tẹ́ bá ti subscribe tán ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi. Tẹ́ wá rí kíní aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn, kẹ́ bá mi fọwọ́ tẹ̀. Kẹ́ bá mi fọwọ́ tẹ̀ lẹ́ẹ̀kan péré. Torí èyí ẹ lè máa rí gbogbo ètò wa ní gbogbo ìgbà tá bá ti gbé ètò wa sí orí ètò. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin náà tẹ́dẹ̀ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ní ìrìkọ́ gbé sọnù bí ò ṣe ibi ọmọ o. Ẹ̀yin tèmi, lénìí o, mo fẹ́ sọ fún yín bó ṣe ń lọ o. Ṣe rí ní pé Ọlọ́run àtijọ́ òun ló pẹ́ mú yàn. Ọlọ́run ìsinyìí kíákíá báyìí ni ló máa ń mú wọn. Tẹ́dẹ̀ wá rí wípé gẹ́gẹ́ bí mo ṣe kọrin lẹ́ẹ̀kan yẹn pé ta ló sọ pé tóbìnrin báwo? Ó ṣeé ṣe o kó jẹ́ wípé nǹkan tí àwọn obìnrin ọ̀wọ̀ tó ṣe ní ọjọ́ yẹn òun ló ṣẹlẹ̀ o. Òun ló ṣẹlẹ̀ yìí o, àdúrà ló gbà yìí o. Èpè àti ègún tí wọ́n lé lọ́jọ́ yẹn sórí àwọn aṣebi, àwọn ẹni bí, àwọn ẹni tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ yẹn, ó ṣeé ṣe kó jẹ́ wípé òun ló ń ṣẹlẹ̀ yìí. Mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, nítorí ilé ìjọsìn ni wọ́n lọ sí. Ó pẹ́ tán ti ń ṣe ní ìgbèríko ní abúlé sábúlé, wọn ò ríbi ti ṣe, wọ́n á lọ sí ilé ìwé. Ó wá di ilé ìjọsìn tán ti ń pe orúkọ Ọlọ́run ní gbogbo ìgbà. Ibẹ̀ ló lọ sí àtìlẹ́yìn Ọlọ́run, pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run tó ti àwọn obìnrin wọ̀nyí lẹ́yìn, pẹ̀lú èpè àti àdúrà tán gbà lọ́jọ́ yẹn. Òun lélẹ́yìn làṣírí wọn fi tú o. Ẹ̀yin tèmi, bí mo ṣe ní ìmọ̀ tèmi ni mo ṣe sọ yẹn o. Òun ni mo ní ìgbàgbọ́ wípé ó jẹ́ kí àṣírí wọn tú torí ilé Ọlọ́run tán lọ sí. Ẹ jọ̀wọ́ ní ìlú Ọ̀wọ̀, ẹ wá wo nǹkan tó tún ṣẹlẹ̀ báyìí, bí àṣírí àwọn ẹni bí ṣe tú o. Òun ni mo ní kí tún pe àkíyèsí yín sí báyìí. Ẹ jẹ́ ká jìjọ wò ó bí gbogbo rẹ̀ bó tún ti ṣe lọ ní ìlú Ọ̀wọ̀ o. Fulani wey come work for work, dem don catch dem. Agbawe! Na what we dey so, na what we dey so. Fulani wey come work for work, dem don catch dem o. Dem don catch dem o. You see na what we dey, na palace we dey o.
ṣé ti rí bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tèmi ẹ wo nǹkan tí kábíyèsí àti àwọn àgbààgbà ìlú wí ẹ gbọ́ nǹkan tí àwọn ará ìlú wí wọ́n ní pé kọ́kọ́ àwọn kábíyèsí àti àwọn àgbààgbà ìlú wọ́n ní kó má pa wọ́n kọ́kọ́ wọn lọ sí ìlú Àkúrẹ́ fún ìdájọ́ tó péye àwọn ará ìlú fẹ́ ṣe bíi pé wọ́n fẹ́ gbà mọ́ wà ní ṣọ́ọ̀ṣì ní láti gbà náà ni inú rere àwa Yorùbá ó ti pọ̀ jù àwa Yorùbá a mà nínú rere o a kì í fẹ́ fa wàhálà a kì í fẹ́ dá ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ tẹ́ bá jẹ́ àwọn ará bí ní báyìí ẹ mọ nǹkan tí wọ́n máa fojú wọn rí ní ọ̀hún ẹ rí i pé wọ́n máa pa wọ́n pátápátá ni wọn tiẹ̀ ní sọ pé kán ló tó gbé wọn lọ sí ìtìmọ́lé àwọn àwa Yorùbá inú rẹ̀ wa ó ti pọ̀ jù inú rẹ̀ iná lọ́lọ́run lò tó fi máa yọ wá nínú gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí o tí a máa dé ilẹ̀ ìlérí láìkú ẹnì kọ̀ọ̀kan ẹ ṣeun ẹ̀yin tèmi ẹ má gbàgbé o ẹ bá mi ṣíà ẹ o àwọn tí ó kí gbogbo èèyàn kan lè rí o ọ̀rọ̀ mi kò tún jù báyìí lọ lẹ́yìn o èyí tí mo tún rí lẹ́yìn tí mo tún ní kí n fi ọ̀yìn nìyẹn gẹ́gẹ́ bí ìṣe mi o bá a ṣe ń kíni lẹ́kìtì o ìyàn okun o ìyàn ọ̀rá o ọmọdé ti dì sí o àbí àjẹkànra o.